الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهي يا رحمن يا سامع ètò wa ni ló tún dé sétí gbọ́ wa tójú dínà wa gbóyè ẹ̀sìn Islam. أجب لي دعواتي ويا كاشف wa dákun mọ́sá الدور ṣàánú wa kó yọ́nú sí wa kó gbà ní ìbádà náà. فأنت رجائي My Naija latest Islamic lectures ọlọ́mọdé ọba في ìjọba ìṣẹ́nà. الحوائج كلها Alhaji Muhammadu Jami àjọlọ ájì pẹ̀lú ìjọba وأنت الذي تعطي الأنام بلا ọlọ́mọba kára fún ستر àlùbáríkà rẹ̀ fún àjìjámi ò bá ń yọ́nú sájìjámi فما لي وكيل àjìjámi ọlọ́dàkùn mọ́jọ ọmọ padà sí ibú láéláéláé. غير عونك àlékún kẹrẹ àlékún ìfàyàbalẹ̀ bá ń sí àjìjámi ò ládàá gbogbo eléyìí olùwàjọ jàre máa bá wa kó bá wọn tó bí àfà tó ní bẹ́jì. يا مفرج للعسر bá a ti ń ṣàdúrà fún wa là ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náà ń wo péjì náà o ẹ̀yin followers وسيلتي tẹ́ ń tẹ̀lé máì nàìjíríà ní gbogbo ìgbà ẹ̀ ní màá padà sí شبه ibú. الجبال gbogbo àwọn ọmọ yín ni ọlọ́run ojú wọn pàdé àánú rẹ̀. gbogbo kíbi tẹ́ ẹ bá dé gbogbo ẹ̀yin followers máì nàìjíríà ọlọ́run وأنت dákun má jẹ́ orí ìbànújẹ́. كلما قر في ìwàjọ صدري jàre abíọ́ ṣàánú àwa náà. مسدت يدي àwọn tó bí wa ẹni àdúrà ni wọ́n. أرجو قبولا ورحمة a lè gbàgbé àwọn òbí wa láéláé a lè gbàgbé wọn. ونجي العبيد Olúwa bá من wa ṣàánú wọn. هموم ومن فقر Olúwa bá wa pẹ̀lú àwọn òbí wa bá yọ́nú sí wọn. وباسمك àkókò rẹ ti ń jẹ́ ràmọ́ يا lọ́jọ́. رحمن ọjọ́ ìgbàgbé yá Rahman. أدعوك جهرة à ń pè ọ́ gbogbo gbàlá máa ké bá àti máa ké náà nù. ولا تمنعني Mọ́sálá ìgbàdúrà wa. الخير في السر والجهر lórí ètò àgbéyẹ̀sì ìsìlámù lónìí أيا a máa gbọ́ ọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ Ramadan. سامع الأصوات ìpalẹ̀mọ́ Ramadan la máa gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run. يا رحيم الورى Ọlọ́run dákun mọ́sá ṣàánú wa. وأنت المجيب dá wa lóhùn. كل وقت وفي عصر gbogbo jíjà rẹ̀ káàdì gbogbo èyí nípa coronavirus ọmọọba kákólẹ̀ alhaji tesco tọ́lọ̀ dàgbàbí ọlọ́wọ́ ìyọ̀ní sájì tesco àti ní ó bù kalẹ̀ Abíyẹnká Akíndélé ọlọ́wọ́ bá ń gbàdúrà tí yín náà. ọdíbà lágìtù lórí àgbéyẹ̀sì Islam láwà lónìí fàínà lọ́jọ́ Jímọ̀. ìdọ́kà Ọlọ́run dákun ṣàánú wa. fáwọ́kọ̀ kùlẹ̀ mìíràn lìyósìrì ẹ bá ń ké fàínà ìdọ́kà tesco fáwọ́kọ̀ kùlẹ̀ mìíràn lìyósìrì. صلى عليك الله يا دناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا دناني adinani يا ọjọ́ àsàlátù náà nù. الحمد لله الذي أعطاني هذا الغلام طيب الأردان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا مصطفى يا ربنا بالمصطفى الأدناني واغفر ذنوبي
ثم أصلح شأني صلى عليك الله صلى الله عليه وسلم ولا النبي باك كورونا لي يا مصطفى يا صفوة الرحمن wa dúpẹ́ ẹjá dúpẹ́ fọ́lọ́run Ọba alhamdulillah gbogbo tí bá ń gbọ́ ẹjá jọ parapọ̀ kájọ dúpẹ́ fọ́lọ́run Ọba alhamdulillah ẹ jẹ́ kí ọpẹ́ wa wé lọ́wọ́ ní kókó mẹ́ta jàmá alhamdulillah rabbil alamin alékún kẹrẹ ìgẹrẹ bá fi jíṣẹ́ fún ànábì sallallahu alaihi wasallam àwọn àfáà wa tí wọ́n ti lọ ọlọ́mọsàbà yọ́nú sí wọn àmín ya Allah látòrí àfáà àgbà ṣíkì Tajul Adabi rahimahullahu ta'ala bàbá alájí àgbà àfáà àgbà onítàdá bàbá wa àgbàlagbàjì àgbàdìgídọ́mà oníwàsí àgbáyé bàbá lágége bàbá ń pàkátà ogun wa bẹ́ẹ̀ tá a máa ń ṣàdúrà fún wọn ọlọ́mọsàbà yọ́nú sí wọn gbogbo àwọn tó kù fún wa nínú àwọn àfáà wọn ọlọ́mọsàjà rí wọn pẹ́ àmín ya Allah bàbá alájí àgbà tòní bàbá onítàdá tòní bàbá àgbàlagbòrò àfáà mi ṣòwò fọlọ́hún sọ àwọn àmìdù wa ní súnmọ́ra gbogbo wọn lápapọ̀ bẹ́ẹ̀ ta ń sọ wípé sàlámùn alálìmádínà min ulamaina kadhaka baqina min khulafaihim salamun alimadina yọ́nú sáwọn àfáà wa àtàwọn tó ti lọ àtàwọn tí ń bẹ bá yọ́nú sí wọn àwọn òbí wa má fi wọn láre ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ sàyí lẹ́sàn olórí yóò dúpẹ́ fún yín yóò wà pẹ̀lú àwọn òbí wa ọ̀rọ̀ sábà dúpẹ́ fún wọn dandan làdúrà òbí àdúrà òbí dandan ni ká ṣe dandan làdúrà wọn wàhùbù thalathin wajibun bil haqiqati idha shi'ta tariju linailil makarimi. wàhùbù thalathin àwọn mẹ́ta nífẹ̀ẹ́ wọn jẹ́ dandan fún wa. wajibun bil haqiqati bọ́bá fẹ́ sórí ilé ayé àwọn mẹ́ta gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn. idha shi'ta àwọn mẹ́ta dandan ni kò nífẹ̀ẹ́ wọn. tariju linailil makarimi. àfà ó ní fàyà jíbù hubbuli walidaini wa alimi wa sultani balidin la takun kalbahaimi. fayajibu ó pọn dandan fọ́mọ ènìyàn hubbuli walidaini kó fẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lójú lẹ́yìn kó nífẹ̀ẹ́ wọn ní tòótọ́. wa alimi àtàfà tó bá kọ ní kéwù àbọ̀gà tó kọ ní sẹ́ tó kọ ń wù àkọ́bà lóyún mẹ́tẹ̀ẹ̀ta náà dandan ní kó fẹ́ wọn. la takun kalbahaimi. ọlọ́mọba yọ́nú sáwọn òbí wa àmín ya Allah àwọn olóore wa ọlọ́mọsàbà sóre fún àwọn náà àmín àwọn tí wọ́n dúró ti Ọlọ́run lára wa Olúwa bá dúró tì wá. àmín ètò yín ètò wà ní àgbọ́yé ẹ̀sìn Ìsìláàmù lẹ́ńgbò yìí táwọn wá bára wa sọ̀rọ̀ nípa al-istidadu li shahri Ramadan ata Ramadanu mazra'atul ibadi litatihiri qulubi minal fasadi. ata Ramadan Olúwa wa Ramadan ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. mazra'atul ibadi ń wọlé àsìkò tí gbogbo ó tún sórí ló tún wọlé ìyàmọ́ Ọlọ́run bá ká kòrónà yìí kò lẹ̀ àfẹ́ gbàgbẹ́ pẹ̀lú kòrónà ń tà ń fẹ́rẹ̀ ń sọ. fàádì huquqahu qawlan wa fi'lan wa zadaka
فاتخذه للمعاد. وهدي fún oníwọ̀ rẹ̀. حقوقه قولا وفعلا وزادك فاتخذه للمعاد. àfọ́gbà Al-Imamu Ibn al-Jawzi rahimahullahu ta'ala. lu bàbá yọ́nú sí àfá náà. Amina ya Allah. àwọn àfá nínú ẹ̀sìn nìyẹn wọ́n sọ̀rọ̀ láńlá kan tó lágbára púpọ̀. Ibn al-Jawzi wọ́n ní aṣùúrù ìtìnẹ́yà ṣára àwọn oṣù tí ń bẹ ta ní 12 lóṣù ta ní nínú oṣù ojú ọ̀run ani Muharram bẹ́ẹ̀ Dhul Hijjah láwọn oṣù ta ní wọ́n ní oṣù méjèèjì látàwáwí kamathali awladi Yaquba. Allahu akbar. àfáwà Ibn al-Jawzi yóò ní àwọn fi oṣù 12 àwọn fi wé àwọn ọmọ ànábì Yaqub. ọlọ́mọsá ayọ́nìjà ànábì Yaqub wọ́n ní wa shahru Ramadan bayna shuhuri wọ́n ní ẹ̀rí oṣù Ramadan láàrin àwọn oṣù méjèèjì látàwáwí ka Yusufa bayna ikhwatihi a fi oṣù Ramadan wé ànábì Yusufa láàrin àwọn ọmọ ìyá rẹ̀ mọ́kànkànlá. àwọn ọmọ tí Yakubu bí àwọn ànábì Ọlọ́run ọba ní gbogbo wọn 12 ni wọ́n a fi wọ́n wé oṣù 12 tí ń bẹ. Yusufu ló wá lálùbáríkà jù láàrin àwọn 12 àwa fi Yusufu wé oṣù Ramadan. Ibn al-Jawzi ló wí bẹ́ẹ̀. àtàmàdọ́nà Ramadan ti wọlé. ìbáàdì lítẹ̀tìrì. ẹ bá ń ké dáadáa jàmá. olóbi minali fasadi. Abdul Mu'min afáwárí Imamu Ibn al-Jawzi ó ní fàkàmà anna Yusufa ahabbul awladi ila Yaquba. Bó ti já sí pé nínú àwọn ọmọ méjèèjì láti ànábì Yakubu bí Yusufu lọ fẹ́ràn jù. Ṣé ń gbọ́ tẹ̀sí bí wù náà dábàá sí. Bó ti já sí pé Yusufu nínú àwọn ọmọ méjèèjì láti ànábì Yakubu bí òun lọ fẹ́ràn jù. Ó sì tún fìfẹ́ náà hàn. Ọ̀fẹ́ gbọ́ jàmá ó tún wá ṣó rẹ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ o. Ó ní kàdálíkà Ramadanu bẹ́ẹ̀ náà lóṣù àpọ́nlé ta fẹ́ wọ̀ yìí tàbí ní Ramadan ahabu shuhuri ila alamil guyubi. Ramadan lóṣù tọ́lọ̀ wọn bá náà nífẹ̀ẹ́ jù. àtàmàdọ́nà la ilaha illallah maziratul ibadi litatiri olóbi minali fasadi. Abdul Mu'min Ramadan tọ́lọ̀ wọn bá wá fẹ́rẹ̀ jù ní wọ́n wọlé bọ̀ yìí mo sọ níbi ètò wa lánàá mo ní gbogbo ọjọ́ lọ́lọ́gà ọjọ́ Jímọ̀ lọ́gà gbogbo ọjọ́ ayé gbogbo òru lọ́lọ́gà òru Lílátùl Kọ́dírì òun lọ́gà gbogbo òru gbogbo oṣù lọ́lọ́gà ọ̀gá àwọn oṣù òun ni Ramadan mi ò lójú jìgínní yìí o. àtàmàdọ́nà Abdul Mu'min gbogbo abara ènìyàn lọ́lọ́gà ọ̀gá gbogbo wa l'Ànábì. maziratul ibadi la ilaha illallah kulubi minali fasadi. Abdul Mu'min ọ̀gá oṣù ní wọ́n kanlẹ̀kùn lọ́fẹ́ wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tọ́já sí pé bí yẹn bá ṣiṣẹ́ eré kékeré nínú Ramadan ló sì gbẹ́ládá tó pọ̀. oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù àánú oṣù àforíjìn oṣù àgbéga òun ló wá wọlé yìí
Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó fún wa níròyìn nípa Ramadan tí ń bọ̀ yìí. Ànábì ní idha kana awwalu laylatin min shahri Ramadan tó bá di òru kínní nínú oṣù Ramadan pé ọjọ́ òru àkọ́kọ́ rèé lọ́jọ́ tá a máa ká sámù òru àkọ́kọ́. Bàbá mi náà gbọ́. Ànábì ní sùfì dẹ́tì shayatin gbogbo tí ń jẹ ìran èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ pátápátá Ọlọ́run ni wọ́n dè wọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀. Sìtánì ò ní ráyè máa ń gbà náà yọ gbọ̀lùdé. Ọlọ́run fún Sìtánì sinmi yọ wà ní stay home. Sìtánì náà máa gbébi tó wà yọ máa gbébi tó wà. Wàgúlì kọ́tì àbúwábù náírì wọ́n tún wá tilẹ̀kùn náà ó di mélòó? Ó di méjì ìgbélẹ̀kùn náà o iná ò sí báyìí o síná fún yín ẹ̀ nínú àwọ̀ báyìí o nítorí Ramadan náà ni o ta ní. Ẹlẹ́ẹ̀kẹta wàbùtì àti àbúwábù náírì àbúwábù lìjánátì wọ́n wá tilẹ̀kùn àlìjánná kalẹ̀ pé àlìjánná rèé o ẹ wá wà àlìjánná o lóru àkọ́kọ́ ní Ramadan ló bẹ̀rẹ̀ báwọn o abẹ́ gbọ́jẹ̀ mọ́ òru àkọ́kọ́ nínú Ramadan òun ló bẹ̀rẹ̀ báwọn. Àwọn tìlẹ̀ mọ́mìnì àwọn ènìyàn yunadi munadi ohun kan máa wá pariwo yóò máa wá kígbe tó yóò ní yá báàgì al-khair à ń pe gbogbo ìwọ tó òun bá ń fẹ́ oore lóru kínní ní Ramadan ní o yá màkàlí máa ti ń ṣẹlẹ̀ o tani fún wa làbárì náà. Sallallahu alayhi wa sallam. Ànábì ní wíbẹ̀ ẹ bá yorùbá ànábì. Sallallahu alayhi wa sallam. Tó wá ní lóru àkọ́kọ́ ọjọ́ àsámú nínú Ramadan ohun kan máa wá pariwo tó yọba ní yá báàgì al-khair à ń pè wọ́n tó ń fẹ́ oore ṣe tafẹ́ serere báyìí ní tafẹ́ serere ọfẹ́ tìláwà ọfẹ́ yẹn nábìlà ọfẹ́ gbàwẹ̀ ọfẹ́ yẹn tàràwì ọfẹ́ ṣiṣẹ́ ládàá ọfẹ́ ṣe sàárà yá báàgì al-khair ẹ̀yin tafẹ́ sí dáadáa àkùbẹ́ẹ̀lì ọ̀yá ẹ máa ṣe o ẹ máa ṣe dáadáa yín o bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa yín báyìí ẹ máa gba ẹ̀san ọ̀lọ́po lẹ́ẹ̀ máa gbà wọ́n yá báàgì ash-sharr wọ́n pẹ́ gbogbo ẹ̀yin tẹ́fẹ́ sábúrú èèyàn lọ́tí èèyàn lágbèrè tẹ́ ẹ̀ máa fi ti yín sásìkò sínú after sínú bí bàbá ti lọ́wọ́ àsínú àwẹ̀ a lè pàdé ń bẹ̀ láti ṣe bàná. ẹni tí wọ́n ń pariwo ní ìyàmá ni àkùsír ẹ dínkù o máṣá ìdámọ́ ọ̀nù Ramadan pín Ramadan Ọlọ́run gán pín Ramadan lé o ọ̀sà yẹ́sí rẹ o oṣù Kùránì rẹ o oṣù àlùbáríkà rẹ o oṣù àbọ̀wọ̀ rẹ o oṣù kẹrin o mọ́tún wáyà ń bẹ̀ mọ́. torí pé walillahi àbọ̀gbọ́ utaqahu minan nari wọ́n máa ní Ọlọ́run ọba láti alẹ́ òní àbọ̀gbọ́ láti alẹ́ òní alẹ́ àkọ́kọ́ Ramadan lóru àkọ́kọ́ lọ́lọ́run ti máa bọ́kùn náà kò lọ́rọ̀ àwọn ọmọ náà tán bá ti palẹ̀ mọ́pá àwọn gba Ramadan kalẹ̀. Àtàrọ̀mọdọ́nù. yóò máa wá lọ bẹ́ẹ̀ ní jojoojúmọ́ ni wọ́n máa bọ́kùn náà kò lọ́rùn wa tó fi dijọ́ táyọ̀ ti parí. Litatiri likulubi minali fasadi litatiri likulubi minali fasadi. Litatiri likulubi minali fasadi. Ẹ bá ń ké jama. Litatiri likulubi minali fasadi. Ẹ dákun ẹ sọ pé Ọlọ́run ọba tóbi dáadáa jàmá. Allahu akbar. Ẹ bá ń sọ pé Ọlọ́run ọba tóbi dáadáa jàmá. Allahu akbar. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ bá ń sọ pé Ọlọ́run ọba tóbi dáadáa. Allahu akbar. Allah 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 ma lana maula siwa Allah. Allah Allah. Ọlọ́run tóbi. Àbí bá ti ń yan ìyá bìbì ọgbà kákòrónà kúnlẹ̀ wá fún wa lọ́kànbalẹ̀ sáfù wa. Allah 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 ma lana maula siwa Allah. Allah 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 ma lana maula siwa Allah. Allah Allah. Wa ṣàánú wa yọ́nú sí wa o kí Ramadan bá wa láyọ̀ o. Àwọn tìlímọ́ mẹ́rin
Ramadan tawaroyin tó kún fún kẹ́ tó kún fún gẹ̀ tó kún fún ìbọ́ kúrò nínú iná tó kún fún àánú Ọlọ́run ọba tó kún fún ìyọ́nú Ọlọ́run ọba ló ti wá wọlé wá wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọjọ́ ló kù kìí ṣoṣù mọ́ ọjọ́ ló kù gbogbo tó kù kó làkọ̀ tọ́sẹ̀ méjì gẹ̀ gbogbo tí Ramadan ọ̀sẹ̀ kan àti díẹ̀ ló kù báyìí ọ̀sẹ̀ kan la ilaha illallah ọ̀sẹ̀ kan àti díẹ̀ àwọn bí àwọn àfáà pé alisti'dadu li shahri Ramadan pípalẹ̀ mọ́ kalẹ̀ dé Ramadan àwọn nǹkan wo ló yẹ ká ní lára kalẹ̀ tí Ramadan ó bá lára wa tàbí palẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ ó sì yẹ ká palẹ̀ mọ́ àlejò kalẹ̀ tọ́rọ àlejò Ọlọ́run ni wọ́n fẹ́ kalẹ̀ sínú ayé wa ọlọ́njọ́ bá wa láyọ̀ ọlọ́njọ́ bá wa láyọ̀ bitatihiri Ramadan dé Allahu akbar kabira Allahu akbar kabira àkọ́kọ́ ń ta kúrò bá lára wa àwọn ni àníyàtù as-sadiqa àníyàtù as-sadiqatu alájìtì àádì fíhì bit-ta'ati gbogbo mùsùlùmí ayé tí Ramadan wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ agbúdọ̀ dénú ọkàn wa ká ti bá nínú ọkàn pàǹpalẹ̀ máa pọ̀ gbàwẹ̀ máa dà ní ẹ̀rẹ̀ kalẹ̀ báyìí pé lọ́dún yìí ẹ̀wọ́ náà gbàwẹ̀ o alàlíjìtì àádì fi bit-ta'ati tó máa dà níyàn kalẹ̀ pé lọ́dún yìí mí gbìyànjú sójú náà lọ́hùn ní ìṣiṣẹ́ láàdá àníyàn ọ̀la níyàn kalẹ̀ ni. ìlú Ìlọrin ìlú àlùbáríkà a máa palẹ̀ mọ́ Ramadan dáadáa nílùú Ìlọrin débi pé àwa ọmọ kéékèèké kọ́dà àkọ́ mọ́sálásí ṣìdí Ramadan tá a máa ń kọ́ mọ́sálásí pé a tún máa fi ṣe competition láàrin ara wa sẹgbẹ́ tó ànánu wọ́n ní àti kékeré ní màlẹ́ tí kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn àwọn ọmọ kéékèèké náà tún wá kọ́ mọ́sálásí àwa tún kùn á fi ẹ̀fọn kùn kábàjẹ́ sí wọn tá a máa kùn wípé gbogbo afẹ́ wo mọ́sálásí ládùúgbò wa o afẹ́ wo mọ́sálásí tó fáìn jù sẹ́ni pẹ́kọ̀ tó dànù nígbà kan ní bẹ nísìnyí náà dédé díẹ̀ kọ̀tán nìsín lọ ní dìsín kọ́dà lẹ́kùnrin mi àwọn ọmọ kéèké wọn ti kọ́ báyìí. Ata Ramadanu masira atule ba litatiri àníyàn lákọ́kọ́ kulubi midali fasadi. àwọn àfá àwọn ní àní ìyàtù ìyàlẹ̀ asìlù fi jẹ̀mí ilẹ̀ àwálì gbogbo sẹ́ẹ̀rẹ́ tá bá fẹ́ ṣe àníyàn lákọ́kọ́ àníyàn lọ́wọ́n kọ́kọ́ chẹ́kì wò ní ẹ̀bá lọ hajj ọlọ́run wà ní ẹ̀rọ pé sí torí yín tó fẹ́ kàn ló fi kọ́kọ́ lọ ni àbí torí wa ẹ̀yin bá ti sàárà ẹ̀gbá tó kò tó yẹ ká máa sàárà ní báyìí nísìnyí àsìkò kòrónà yìí tí tẹ́bí ń pàlú kọ́ máa dàn yẹn ní kọ́ máa tọrẹ ọlọ́run ọba yóò yí àníyàn rẹ wò pé sí torí kára àdúgbò lè máa yìn ọ́ pé o sí dáadáa ni o fi ń ṣe é ni àbí torí àwọ̀ ọlọ́run. Allahu akbar. Àníyàtù ìyàlẹ̀ asìlù fi jẹ̀mí ilẹ̀ àwálì àníyàn nípìnlẹ̀ gbogbo sẹ́ẹ̀rí tá bá fẹ́ ṣe bí yàn bá ti láníyàn kò ní ládá abábìnrin mọ́mìnì anábì sọ̀rọ̀ kan ẹbá yorùbá nábì anábì ní ká mẹ́ni àmẹ́líẹ̀n mélòó sẹ́ ọ̀pọ̀lọpọ̀ sẹ́ yúta sọ wẹ́rù bìsúrọ̀tì àmàlì dùnìyà láti máa yàwòrán sẹ́wọ̀n ẹ̀ máa fojú wo báyìí pé iṣẹ́ tí wọ́n ń ṣe yìí o iṣẹ́ ayé leléyìí ẹ máa fojú wo bẹ́ẹ̀ pé iṣẹ́ ilé tí wọ́n ń ṣe yìí o iṣẹ́ tayé leléyìí kò sí tọ́lọ́ ńbẹ́. wọ́n yẹ sí ọ̀ mí ní àmàlì àkhírátì tó bá dọjọ́ àlìkìyámà ẹ wà lọ lè bá ń tẹ́ ń fojú wò páyé lọ́wọ́ iṣẹ́ ayé ni wọn ẹ wà lọ lè bá pé iṣẹ́ àlìkìyámà ni wọ́n gbà dáadáa lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sí ni nìjátì náà máa ní kí lọ́wọ́ fà wọn àníyàn wọn dá lọ́fà àníyàn dá lọ́fà àtàmàdọ́nù ẹ̀rọ mi ti ti sẹ́ pé iṣẹ́ ayé ní ṣe o bá nìyẹn bá dá Ọlọ́run sì pé kí n ta yé yóò torí àníyàn dáadáa náà palẹ̀ má kalẹ̀ Ramadan má palẹ̀ mẹ́sẹ̀ kalẹ̀ dé Ramadan má palẹ̀ mẹ́sẹ̀ kalẹ̀. Ànábì ọ̀dákẹ́ báyìí ó bọ́ ànábì ó ní ìwà kámi ní àmàlí mélòó iṣẹ́ yúta sọ wárò bẹ̀sùrọ̀tì àmàlì àkhírátì tí wọ́n mú wá yàwòrán rẹ̀ tẹ́mọ̀ wò pé iṣẹ́ àlèkìyàmọ̀ lélẹ́yìí o àfáà tó gbogbo àwọn àṣejọ o
tí ń gbẹ̀wẹ̀ jojúmọ́ o ẹ̀tọ́ yọ sàká o tí ń lọ múra lé ra wọn múra kan ò fóoru rí ájì kan ò fóoru rí gbogbo àwẹ̀ mọ́ndé àlàmísì kò fóoru gbogbo sẹ́ẹ̀kì yàmùlélí ò fóoru ẹ mọ̀ fojú pé àwọn ẹni ọlọ́run ló dé yìí thumma yasiru min amali dunya bájọ́lì kìyàmọ̀ gbogbo tẹ́ ẹ kà sí bájọ́lì kìyàmọ̀ iṣẹ́ dáadáa tí ọlọ́run ni ẹ padà wá bá pété ayé lẹ́yìn òkè òkè ìdálì kìyàmọ̀ o wọn á ní kí ni àníbi níbi sún ènìyàtì nígbà táníyàn rẹ̀ bá ti dáa nígbà táníyàn rẹ̀ bá ti dáa fún àtáníyàn rẹ̀ bá dáa ní ṣe wá sí kò ní balada lójú àlè kìyàmọ̀ ẹni tó kí tí ò kí nítorí ọlọ́run tó kí nítorí kálí bá àtúnyàn jẹ bí àlè kìyàmọ̀ ọjọ́ tí gbogbo àwọn tó kí nítorí ọlọ́run máa ń gbalada kò ní gbalada gbogbo ń sára ti ń ṣe nítorí káyé bá yín kò ní gbalada ayé náà ní ọmọ ayé ní ọmọ la ilaha illallah àtàmàdọ́nù olúwa wa dákun ṣàánú wa yọ́nú sí wa màsíwá tó lè bá dé nítẹ̀tìrì olóbi minali fasadi ẹ̀kẹ́ dáadáa jama nítẹ̀tìrì olóbi minali fasadi. àwọn tòlè mọ́ bẹ́rẹ̀ wàádìí ìpalẹ̀mọ́ àkọ́kọ́ là níyàn tó dáa akahu kọ́lá wà fi pàníyàn pọ̀ fẹ́ sẹ́rẹ̀ fi palẹ̀mọ́ kalẹ̀ di Ramadan làkọ́kọ́ sàdákà àtàkìrì ó lè máa di ẹ̀dàkùn ẹ̀sọ́ pọ́lọ̀ wọn bá tóbi dáadáa ẹ̀dàkùn ẹ̀bá ń gbọ́lọ̀ wọn bá tóbi dáadáa jàmáà ẹlẹ́ẹ̀kejì tí ìmúmi ní òdodo tí ó fi palẹ̀mọ́ dé Ramadan òun ni àtàwọ́bàtù asọ́dìkọ́tù àtàwọ́bàtù sọ́dìkọ́ ìjáwọ́ níbi ẹ̀ṣẹ̀ ẹ̀yin ọlọ́tí ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin onígbó ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin ní kòkè ẹ̀yin ní kòdín ẹ̀yin oníṣìí náà ẹ̀yin alágbèrè ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin kówó jẹ wọ́n ti kó fún yín ẹ wá nílé jóná ẹ jáwọ́ Ramadan ti dé ìwọ tó ń jẹ owó ọmọ òrukàn mú rẹ ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin alábòsí ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin abátẹ̀yàn jẹ́ ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin olófòófó ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin oníkèéta ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin onítẹ̀mbẹ̀lẹ̀kún ẹ jáwọ́ Ramadan ti dé ìwọ tó yá sí pé orí tó dá láyé kó kírẹ́dìtì ẹ̀ rí ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin olówó èlé ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin onítẹ́tẹ́ ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin oníjàmbá ẹ jáwọ́ Ramadan ti dé ẹ̀yin tẹ́ ń jẹ àràmù ẹ jáwọ́ Ramadan ti dé ẹ túbá ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ jẹ́ ọba àánú lára yín ẹ jẹ́ ọba tuntun bá lára yín. àtàmàdọ́nù sọ mùsùlùmí ń palẹ̀ má kalẹ̀ ọ́ palẹ̀ má tuntun bá máa ní o wọ́n jọ ń bọ̀ nínú mímá ní o nítẹ̀ ṣe bó ti tilẹ̀ kàn nítẹ̀ ti hí rí ṣe bó ti tilẹ̀ kàn kárí kò lóbi mí náà lè àwọn àfá àwọn ní àtàwòbátù wajibatun fi kulli waqtin wa hinin àtàwòbátù wajibatun fi kulli waqtin wa hinin ìtúbà ò nígbà kátúbà kò nígbà títúbà kò nígbà pé táìmù wo ni kí n túbà sí irọ́ gbogbo ìgbà tó bá ti máa pẹ́lẹ́sẹ̀ ní òun náà ni ọmọ túbà àwọn àfá àwọn ní dandan ni tútúbà níta pẹ̀lú tútúbá kò yẹ́ lómi ìpẹ́ ìdákọ̀ tútúbá ọ̀dà wọn ni pé kò fẹ̀sẹ̀ lẹ̀ kò ní ìsinmọ́ kò wá kábàámọ̀ pé tí mo ṣeun bí bá mọ̀ ní bá mọ̀ sí wá láníyàn pé ní débẹ̀ dandan ni kò ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́ gbogbo àsìkò àmọ́ Ramadan tún wá ń bọ̀ ó tún dandan ju tẹ́lẹ̀ lọ gbọ́dọ̀ àmọ́ ó tún dandan ju tẹ́lẹ̀ lọ nígbà Ramadan tuntun wá dé yìí dandan ni fún ọkọ tètè jáwọ́ ń bí ẹsẹ̀ fẹsẹ̀lẹ̀ mọ́jọ bẹ́sẹ̀ lára rẹ̀. àtàmàdọ́nù àánú Ọlọ́run ọba kì í kalẹ̀ síbi ilé tẹ̀sẹ̀ bá ti bẹ́ ń bẹ̀. màsíwá tó lè ìbàdí ní tẹ́tí hìrì. Ramadan fẹ́ wá fọ̀ wá mọ́ ni o wọ́n fẹ́ wá fọ̀ wá mọ́ ni o kó omi gbogbo jágbàdàgbà máa jọ bá jágbàdàgbà lára rẹ̀. abáàtúlẹ̀ mọ́ mẹ́rin
Jìbìrìlù wádùn ànábì níjọ́ kan níjọ́ jímọ̀ ẹ̀dá kan bá yòóbù ànábì dáadáa ẹ̀bá ń kasárásá ànábì dáadáa ọwọ́njọ́ jímọ̀ ó ṣe dédé ìgbà tí ànábì ń gun mímbàrí lọ́wọ́ ànábì wá fún wa làbárì ó ní àtá ní Jìbìrìlù wá bá mi alayhi sàlámù faqala Jìbìrìlù wá sọ pé rọ̀gímà anfu man dhukirita indahu wa falamu yusalli alayka yògbà ànábì ẹ̀rọ gaba yògbà ànábì dáadáa ó ní rọ̀gímà bí mo ti kánú tíra nìyẹn ni ẹjẹ́ ń ké bẹ́ẹ̀ lónìí rọ̀gímà anfu man dhukirita indahu imú ẹnìkan yóò máa gbólẹ̀ àwọn ọlọ́wọ́ ọba ò ní jẹ́ tiẹ̀ orí ayé àtàlùkìyàmà kò ní jẹ́ tiẹ̀ àlùbáríkà kò ní jẹ́ ti tẹ́ntàwí man dhukirita indahu talẹ́ni náà lẹ́ni tí wọ́n dákọ̀ wà nábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí wọ́n dákọ̀ wà nábì lójú rẹ̀ ẹni wọ́n dákọ̀ nábì létí rẹ̀ tó gbọ́ falamu yusalli alayka tó wá gbẹnu tì tí ò wá yóò gbọ́ nábì àṣẹ ìsọ̀lá alayka Allahu ya dinani ya musitafa ya safwata rahmani. Bọ́ọ̀bá ti dá gbàgbé tó dákẹ́ gbàgbó jẹ́ tí ẹ o. Ọlọ́run ní jásà gbàgbó ẹ̀yìn gbogbo àwọn ti jẹ́rìí gbogbo alábàájò bá nẹ́bí dáadáa. Ọ̀dà kádàpọ̀ àti ìkọyọ̀ dákẹ́. Ya safwata sallallahu alaihi wasallam. Sọlá alayka Allahu ya dinami ya musitafa ya safwata rahmani ya ẹ̀yùbá nàbí ẹ̀yùbá nàbí dáadáa ẹ̀yùbá nàbí ya dinani adinani ya musitafa ya sallallahu alaihi wasallam. Jìbìrìlù wíwá nábì àkọ́kọ́ ni pé orí òní jẹ́ títẹ́ ní tán bá dákọ̀ wà nábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lam yusalli alayka tó wá dákẹ́ tí ó yòbó ànábì àwa ti yòbó ànábì ẹ̀sá tí ń bẹ́ẹ̀ bá yòbó ànábì mọ́sá àpín kárí wa ànábì ní fàkúlìtù àmì ànábì ní mo sáàmì rẹ̀ o mo ti sáàmì rẹ̀ báyìí o bó bá ipọ́ rẹ̀ bá kù díẹ̀ káàtó wọ́n máa ń pèrún lẹ́gbẹ̀rẹ̀ tán dákọ̀ ànábì èyí yóò bá ànábì ní o ẹ má jà kú sí ẹ̀yùgbọ́ ànábì dáadáa ẹ̀yùgbọ́ ànábì lè ẹ̀kan sí ó ní lẹ́yìn ìgbà náà kọ́ọ̀lá thumma qala Jìbìrìlù tún wá sọ pé rọ̀gímà ń fúnmùrì ẹ̀ẹ́nì igi mú ọkùnrin kan ẹnìkan igi mú rẹ̀ yóò máa gbólẹ̀ àánú ọlọ́wọ́n bó ní jẹ́ tiẹ̀ ìkẹ́ ò ní jẹ́ tiẹ̀ ìdùnnú ò ní jẹ́ tiẹ̀ láyàtàlì kìyàmà tálẹ́ni náà àdìrọ́kà àhádà àbàwáyì ẹni tó bá ọ̀kan nínú bàbá àtìyá rẹ̀ láyé ìmọ̀ bàbá lọ́ba láyé ni àbíyá ọba ọ̀kan láyé nínú wọn a ó kì lẹ́yìn mọ́ àbáwọn méjèèjì lọ́ba láyé pé mo bá bàbá mi láyé o mo bá màmá mi láyé o Jìbìrìlù ní sọ̀rọ̀ ibà nábì o fọlámù yẹ̀dẹ̀kú lìlì jannata tí ọ̀wá ara lè jẹ́ náwọ̀ látara àyá rẹ̀ àti bàbá rẹ̀ ó níyà oní bàbá ọ̀wá ara lè jẹ́ náwọ̀ látara wọn ànábì Jìbìrìlù ní ọlọ́mọjà yóò dáa fún tọ̀hún mátàrí kìyàmá. àtọ́mọdọ́nù. ó níyà ó ti ní bàbá àlìjánà rẹ̀ nìyẹn. màsíra tó bí tó ti rí tọ́lọ́hún ṣe nù. ọ̀rọ̀ tó da Jìbìrìlù àtànábì bọ̀ lẹ́ngbọ́ ibà yorùbá ànábì alájẹ ọmọ ànábì ọlọ́run ó gbàdúrà yín ọlọ́run yọ́nú sí gbogbo wa. àwọn tòlí mọ́wọ́ mẹ́rin ọ̀rọ̀ di mélòó ànábì ní Jìbìrìlù sọ bẹ́ẹ̀ bàkúlìtù àmì mo ti ṣe àmì rẹ̀ gbogbo ẹni bá bàyà láyé àbí bàbá rẹ̀ àbọ̀bà àwọn méjèèjì láyé tí ọ̀wá ara lè jẹ́ náà wọ̀ yóò máa bàjẹ́ fún sí i. èmi a máa wí kí gbogbo èèyàn tó bá ti ní ìyá láyé ó ní nǹkan bí yẹn bá ní ìyá láyé wàlọ́ọ̀ì bí yẹn bá ní ìyá ó ní nǹkan ó ní ntọ́ lágbára bọ́ bá ti níyà ó ní ntọ́ lágbára àbọ̀ gbọ́ tó bá ti níyà
ó di mélòó jàmá Odi méjì. ẹlẹ́ẹ̀kẹta Jibrilu tún wá ní ìwà nábì gba ẹlẹ́ẹ̀kẹta kó tó gun mímbàrí Alayhi wa sallam. ẹ Yorùbá nábì Sallallahu alayhi wa sallam. ẹ bá Yorùbá nábì Sallallahu alayhi wa sallam. Nurudini Fágbèmí máa gbókọ̀ ẹ̀rí máa gbá mẹ́rin ọlọ́wọ́n gbàdúrà yín Àmín. ẹ̀sìn gbèmí ọlọ́wọ́n gbàdúrà yín Nurudini Àmín. Abdul Mumini Ya Allah. Jibrilu rọ̀gímà áńfù mọ́ni àdìrákà Ramadana ibi à ń lọ nìyẹn à ń palẹ̀mọ́ Ramadana pẹ̀lú túbá Ya Allah. ajá ọmọ ànábì à ń palẹ̀mọ́ Ramadana ọmọ Muhammad pẹ̀lú túbá gbogbo ayé lápapọ̀ ìyà tá ń jẹ èyí lẹ́ni kòrónà ẹ̀ṣẹ̀ ló fà á àbí ká túbá Jibrilu ní ẹlẹ́ẹ̀kẹta gbogbo oore àtàánú Ọlọ́run ọba àtìyọ́nú rẹ̀ kò ní jẹ́ tẹnìkan tàlẹ́ni náà mani àdìrọ́kà Ramadana ẹni tí mani àdìrọ́kà Ramadana ẹni tí Ramadana bá bá láyé Ramadana sojú rẹ̀ falamuyu gifarilawu kọ̀ wá ráyè tọrọ àforíjìn débi tọ́lọ́wọ́n bó foríjìn níjọ́ Monday di ọjọ́ Àlàmísì àná ni mo sọ̀rọ̀ nípa tá à ń pè ní àforíjìn istigifar mo wá jòkó lé lónìí ibi tí mo wá jọ́ọ̀tì àwọn nǹkan tí mo lò sí ni wọ́n ń wò ó wá jẹ́ péjì mẹ́wàá péjì mẹ́wàá àtàbọ̀ ni wọ́n ń wò pé àṣẹ àti sọ nǹkan báyìí ń bẹ ní péjì lọ́dọ̀ tó làbúrò rẹ̀ àṣà sọ nǹkan báyìí àṣà sọ nǹkan báyìí àṣà sọ nǹkan báyìí àforíjìn ìtawá ròyìn bó ti lágbára tó ní kí Ramadan wá dé kọ́mọ́ wa aráyè tọrọ àforíjìn torí pé táwùbà náà nù o kọ́mọ́ wa aráyè túbá fọlọ́run pé Ọlọ́run kó tó dé o mi ti túbá kalẹ̀ o kọ́mọ́ wa tọrọ orí kọ́mọ́ rìsífù àánú àti kí Ọlọ́run nígbà tí Ramadan bá wá dé o ẹni bá wá bá bẹ́ẹ̀ tó wá lọ bẹ́ẹ̀ tí Ramadan bá wá lọ gbogbo orí ayé ti bọ́ mọ́ lọ́wọ́. Ànábì ní bakulitu àmì náà mo ti sáàmì rẹ̀ ẹ̀kejì nu túbá dákun túbá jáwọ́ mi gbogbo olóbi ajá àdúgbòrá wíwá Ọlọ́run bá ń gbàdúrà yín Abdul Mumini ẹ̀wọ̀rọ̀ Ọlọ́run ẹ̀wọ̀ Jìbìrìlù pẹ̀lú ànábì àsàlátù ó pàtàkì púpọ̀ òbí ẹni ó pàtàkì púpọ̀ Ramadana ó pàtàkì púpọ̀ Ramadana ló wá wọlé ó wọlé pẹ̀lú kẹ́ ó wọlé pẹ̀lú gẹ̀ ó wọlé pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ó wọlé pẹ̀lú àforíjì man soma Ramadana Ànábì ló wí bẹ́ẹ̀ Ànábì tẹ́ ẹ bá ń yòbó rẹ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá ń yòbó Ànábì dáadáa ẹ bá yòbó Ànábì dáadáa kálẹ̀ rí kẹ́ Ànábì ní man soma Ramadana ẹni tó bá gba Ramadana dáadáa bí ṣe ń bọ̀ yìí imanan ọgbà pẹ̀lú gbàgbọ́ pé gbogbo ntọ́lọ̀ ni a máa ti ló ṣe wọ́n ti sábà ọwọ́ afọkàn sí pọ́lọ̀ ní ọ̀sán wọn lẹ́sàn ó gbà bẹ́ẹ̀ pé gbogbo tí bá rí nínú Ramadan yìí o Ọlọ́run sàn mí lẹ́sàn. Ànábì ní gufira lahu ma taqaddama min dhanbihi nítorí Ramadan tó gbà wọn gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ nínú Ramadan tó gbà kọ́ kí Ramadan tó dé Ọlọ́run sì ti forí jì ọ́ títúmọ̀ pé bàbá ti gba Ramadan tán àti ìdọ́mọ tuntun tí ò lẹ́sọ̀ lọ́rùn Ramadan wà ń bọ̀ máa yọ bẹ́sẹ̀ lára rẹ̀. Pẹ̀lẹ́ máa Ramadan pẹ̀lú tútúbá. Ẹ bá ń ké jàmá lítẹ̀ tí èrè lẹ̀ olóbi mi náà lè bá sáàdì. Àwọn Abdul Mumini ẹlẹ́ẹ̀kẹta nínú tá a fi ń palẹ̀ má de Ramadan ó ní àdúà òun làdúà kíni àdúà ṣíṣe àdúà ń bọ̀ wá bí àdúà bóyá next week látọ̀ nípa àdúà bá a ṣe gbé ọ̀rọ̀ sí gìbárù tá a fọ́ dídí ìjọ mẹ́rin sọ̀hún bẹ́ẹ̀ lásọ̀rọ̀ àdúà náà kódà àwọn àdúà wo nìyẹn máa ṣe tádùà yẹn tètè máa gbà àdúà àfihàn wọlé ayé àfa àfihàn Ramadan náà nù lójú àsìkò tó ṣe wúlò náà rèé kálukọ́ ọmọ ọdún tí ó ṣe nù Ramadan àdúrà ṣíṣe àmọ́ ṣàdúrà kalẹ̀ dé Ramadan náà lóòótọ́ ó ti máa ń ṣàdúrà tẹ́lẹ̀ náà ó tún wá jójú ti tẹ́lẹ̀ lọ. Allahu akbar kabira. Àwọn àfa àwọn ni wà kánà sàláfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rere tí wọ́n ti kọjá
àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni rere tọ́lọ́wọ́n bá ń wọlá wọn tí ò fi payé rẹ́ káì àwọn ìjọba wọn ò dá nǹkan kan mọ̀ àwọn ìjọba wọn ò dá nǹkan kan mọ̀ àwọn kan bẹ tó yẹ pọ́lọ̀ ń wọlá wọn tuju wọn máyìlá ní ò ti fi ayé lè mọ̀ nínú wọn làwọn arúgbó ebi ti ń pa àwọn arúgbó báyìí nínú wọn làwọn ọmọ òrukàn ebi ti ń pa wọn ara ni àwọn ọmọ òrukàn báyìí ara ni wọn àwọn tìlì mọ́ mẹ́rin bẹ́ẹ̀ kọ́ ni mọ́ ń lọ àdúrà láàbí palẹ̀ má kalẹ̀ dé Ramadan àfàdúrà palẹ̀ má kalẹ̀ dé Ramadan àwọn ènìyàn àkọ́kọ́ yaduna Allah azza wa jalla sittata ashhurin an yuballigahum Ramadan tó bá ti di pé Ramadan kù oṣù mẹ́fà ẹgbẹ́ dáadáa láwọn ènìyàn tí Ramadan bá ti kù oṣù mẹ́fà ni wọ́n ti máa ṣàdúrà kalẹ̀ pé Ọlọ́run dákun o bí Ramadan yóò bá wa láyé o wọ́n ti máa ṣàdúrà rẹ̀ kalẹ̀ gbọ́dọ̀ máa ṣe máa gbọ́kọ̀ sí tọ́lọ́run ò lè ṣe ara àrọ Ọlọ́run tí ń dáná ní gbogbo etí ìṣẹ̀lẹ̀ yìí táwọn gbogbo àwa pẹ̀lú àwọn kalájọ́ ń pọ̀ gbogbo pé Ramadan ń bọ̀ wá wọ́n sì ti bá kòrónà yìí lọ. ọ̀rọ̀ Ọlọ́run ó bá àfẹ́ bẹ́ẹ̀ àfi ká máa bẹ́ẹ̀ ọgbọ́kànlé kú àgbọ́kànlé tó bá lóun ò ṣe ń tọ́ fẹ́ kí ló ṣe fọ́ta ní òmù. àwọn ẹni Ọlọ́run ọba yaduna Allah azza wa jalla sittata ashhurin an yuballigahum Ramadan àwọn ẹni Ọlọ́run ọba ti máa bẹ́ lọ́run láàrin oṣù mẹ́fà pé kó dákun kó jẹ́ Ramadan ọba wọn láyé ó ti máa bẹ́ lọ́run kalẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ ọ̀gbọ́ àfọ amúmínì thumma yadunahu khamsata ashhurin tá máa gba Ramadan tán oṣù mẹ́fà wá fi Ramadan kó oṣù mélòó ó di méje àyíbẹ̀ kọ́ ni thumma yadunahu khamsata ashhurin tó bá tún wá di lẹ́yìn Ramadan ó tún wá foṣù márùn-ún máa bẹ̀ lọ́hùn àbọ̀ ọ̀gbọ́ wọ́n máa wá foṣù márùn-ún bẹ̀ lọ́hùn bá dà á lẹ́yìn ìgbà tán gba Ramadan tán lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn tán gba Ramadan tán o atayataqabbala minhu kó lọ́mọ́sá gbà lọ́wọ́ àwọn o oṣù méje láti inú àbọ̀ ọ̀gbọ́ láti Muharram abẹ́ẹ̀kọ́ ni Ramadan Shawwal láti Shawwal àbọ̀ ọ̀gbọ́ láti Shawwal àbọ̀ ọ̀gbọ́ Dhul-Qa'da Dhul-Hijja ayíbẹ̀kọ́ ni Muharram Safar abẹ́ẹ̀kọ́ ni láwọn wọn fi Muharram Shawwal Dhul-Qa'da Dhul-Hijja Muharram Safar oṣù márùn-ún yẹn ni wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀pọ̀ lọ́mọ́sá àgbàlọ́ wa o gba tìláwà wa o gba àwẹ̀ wa o oṣù mẹ́fà tọ́wá tún wà níwájú rẹ̀ tàbí wá kan Ramadan padà bẹ́ẹ̀ látòrí Rabiul Awwal Rabiul Thani abẹ́ẹ̀kọ́ ni mẹ́rin Thani abẹ́ẹ̀kọ́ ni Rajab Sha'ban wọ́n kọ́ tó wá kan wọ́n wá fún mẹ́fẹ̀ẹ́fà yún wọ́n máa fi bẹ́ẹ̀ lọ́n kalẹ̀ pé Ọlọ́run láti Rabiul Awwal oṣù náà bí ànábì àti gbà wọn ò ti máa padà mọ́ Ramadan kalẹ̀ pé Ọlọ́run jọba wa láyọ̀ o jọba aláwọ̀ wá fún alágbára àti lè sìn ọ́n bẹ̀. àwọn tìrì mọ́mìnì mùsùlùmí gidi lásìkò táwa yìí dandan ni fún kọ́ máa bẹ́ lọ́wọ́ bá pé Ọlọ́run dákun jọba wa láyọ̀ o ẹni pa àná ń bẹ̀ nínú èyí tọ́ka aláya tá à ń bẹ́ lọ́wọ́ sí jù ní pé Ọlọ́run dákun ọ̀rọ̀ kòrónà yìí jọ̀ọ́ jàre bá ká kó nílẹ̀ kí Ramadan ó tó dé. waj'al lana min kulli dikin faraja wa kulli hammin وبلاء مخرجا وجعل لنا من كل ضيق فرجا وكل هم وبلاء مخرجا àwọn المؤمنين mùsùlùmí gidi yóò máa bẹ lọ́wọ́ bá yàdúrú rọ̀bà wú yóò máa bẹ lọ́wọ́ bá rẹ̀ an yuballighahu Ramadan ala khairin fi dinihi yóò máa bẹ lọ́wọ́ bọ́lọ́dà kọjá Ramadan yóò bá orí lára wa o nínú ẹ̀sìn wa o jọba lórí ẹ̀sìn ni o wa badanihi jọba wa lórí àlàáfíà ara yóò máa bẹ lọ́wọ́ kalẹ̀ kí lóńdà kò jáfa àlàáfíà ara gbà o má jà fún àìsàn gbàwẹ̀ o má jà àgbà lẹ́wọ̀n o má jọ bá wa níbi tá a fẹ́ o má jọ bá wa láhàámọ́ o mọ́ wàá jọba àrùn sàárè. wọ́n yẹ di òun mùsùlùmí gidi kọ́ para máa kọ́ gbúdọ̀ máa palẹ̀ mọ́ Ramadan kalẹ̀ kọ́ máa pè Ọlọ́run Ọba ayù àyínàwó aláàtọ́ àti ìfì kọ́ máa bẹ́ẹ̀ Ọlọ́run dákun já lè sìn ọ́ nínú Ramadan o. yẹn máa bẹ́ẹ̀ lọ́n kó Ọlọ́run dákun já rí ọ̀sìn. anábì kọ́ alẹ́ kọ́ anábì náà Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika. Allahumma Ọlọ́run Ọba mi o a'inni ràn mí lọ́wọ́
aláṣòkìríkà láti lè dúpẹ́ fún ọ lórí orí tó bá ṣe wọ́n di kìríkà kí n sì lè máa rántí rẹ gbogbo gbà wàhú sí ní ìbáàdà tí kàkín lè bá a máa sìn ọ́. àfáwà Sheikh Ibrahim Badmas Ọlájídé Adihami waliyun kamil. àtàwọ̀dọ́nù. Sheikh Abdulrahman Agunbíadé kò ní bàjẹ́ fáwọn náà àwọn onímọ̀ àtọ́lọ́ kó tì wá lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀nù Sheikh Ibrahim Adihami ọlọ́wọ̀n nípa lẹ́yìn láéláé yóò dẹ́gbọ́ àlántọ̀ yóò wọ́n sí àti bá dírọ̀ ọ̀tọ́lọ́wọ́n gbàdúrà yìí. àwọn tó lè mọ́ mẹ́ni àníṣe mùsùlùmí gidi ó gbọ́dọ̀ máa bẹ́ lọ́wọ́ ọba rẹ̀ ayò ẹ̀yìn náà wúwà látọ́ àti yìí tó lọ́wọ́ rẹ̀mí lọ́wọ́ láti lè rí ọ̀sìn ní Ramadan náà o ìyẹn gbọ́dọ̀ máa ṣàdúrà rẹ̀ kalẹ̀ o ẹlòmíín bẹ lájọ títí ń gba àgbàgbà náà kọ parí Kùránì nìkan rí ọlọ́wọ́ bọ̀ ọ̀nà lọ́wọ́ nù ẹlòmíín bẹ ásámù àkọ́kọ́ náà bá ti kásá bá ti pítà ráwí àkọ́kọ́ báyìí ọ̀tán nù táwọn fi parí sábì wùtì nìkan kó làbọ̀ nẹ́kì Ramadan wà bọ́mọ lọ́wọ́ kò ní rí kankan tí bá di sínú tó bá yóò sùn ni ó tún di sáré. bí ti ń bọ̀ yìí máa ṣe bẹ́ẹ̀ máa sọ fọ́lọ́wọ́ bá láti sin kàlí pẹ́lú ọ̀dàkùn dín rí ọ̀sìn nínú Ramadan náà o dín rí sẹ́ẹ̀rẹ́sẹ́ o àbọ̀ ọ̀gbọ́ ṣẹ̀ṣẹ̀ wàá rí Ramadan náà ti ń bọ̀ yìí àwọn lágbá púpọ̀ ọ̀gbọ́ ọlágbá púpọ̀ kọ́ lọ́mọ́sàjọ́ ọlọ́run ni torí pé àwẹ̀ tí ń bẹ lára káwé ó tó dé àwẹ̀ tí ń bẹ lára tẹ́lẹ̀ káwé ó tó dé àwẹ̀ òun èé kàn sí Ramadan ni àwẹ̀ kòrónà lòun lè yìí àwẹ̀ kòrónà ábìrì mọ́mẹ́rì wọ́n ti blọ́ọ̀kì àwa yẹ́nyẹ́ ní Kwara báyìí yẹ́nyẹ́ báyìí ṣé àwọn yẹn tó ń jáde díẹ̀ ìyàtọ̀ ń lọ júlé tẹ́lẹ̀ ó ti tán yẹ́nyẹ́ báyìí ní Kwara lónìí báyìí. Ọlọ́run okùn àánú rẹ̀ tá a retí Ọlọ́run dákun ṣàánú wa ṣàánú wa Ọlọ́run má jà bá ìwọ̀nú àwẹ̀ káyọ̀ tó dínà má pa wá látò àákìrínà ìnà sí iná àkàtọ́ ní. Ọlọ́run jọ bá aláyọ̀ ṣe Ibrahim. àwọn tèmi mọ́ mẹ́ni tọ́ ọba tí wọ́n ń bẹ lọ́wọ́ bá pé dákunjọ́ bá aláyọ̀ jáwárí ọ̀sìn má wàá gbàgbé túmọ̀ wá sọ kalẹ̀ láti sìn máa palẹ̀ mọ́ Ramadan kalẹ̀ pẹ̀lú pé Ọlọ́run ọba o wáyẹ̀dì hùwù máa pé Ọlọ́run ọba ó máa pè á ń yàtàkọ bálà mínìwù àmàlùwù àmàlàwù ó tún máa bẹ̀rẹ̀ ọ̀gbọ́n dákun bàbá tún wá ṣe é gbà o ìgbà o torí pé bí yẹn bá ṣe fọ́lọ́run bọ́bá wọ Ọlọ́run á ní ìfẹ́ kí lè ṣe fún ọlọ́ba ní ẹ ti kírun yìí o ẹ kí dáńtò tọ́ o àmọ́ ìfẹ́ ọgbàwẹ̀ dáńtò tọ́ o wọ́n náà bí tíṣà ni ó ọmọ mi ò sì ṣe fún kíláàsì ń jọ mi ọgbà o àmọ́ ọlápọ̀ ọgbà tiẹ̀ ó sì kúrò fún ẹ sì rí pé lómi ìbẹ̀ kọ̀ gbá ọlá àfẹ́ tí ń bá láàrin rẹ pẹ̀lú rẹ ọmọ yìí mo ti wá fẹ́ràn tó dáa kò sí yọnu ọgbà ọwà bùn máàkì bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ Ọlọ́run náà bẹ́ẹ̀ ló wà bẹ lọ́dọ̀ Ọlọ́run náà Ọlọ́run kọ́ dìrún ní àlámà yàṣà àṣeyọ̀wù ni wá sọ fọ́lọ́run kó ṣe ń tó dùn mọ́ fún wọn tiẹ̀ fẹ́ wọn ní ẹnu ẹni làbí kọ méje sọ́ńtọ́ fẹ́ fọ́lọ́run sọ yìí tó fẹ́ yóò sì dán Ọlọ́run káwé tó dé. àdúrà ẹlẹ́kẹta nu táàbí palẹ̀ máa wẹ̀ kalẹ̀. gbogbo ẹ̀yin táwọn olóyè bá ń ké àlùbáríkà ọjọ́ Jímọ̀ wọn rà wá o. olóbi mi náà lè bá a. ẹ dákun ẹ bá ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa jàmá. ẹlẹ́ẹ̀kẹrin nínú tá a fi ń ṣe istikibadu Ramadan tá a fi ń palẹ̀ mọ́ Ramadana tá a fi pàdé Ramadana al-isti'dad tá a fi pèsè kalẹ̀ ní Ramadana Abdul Mu'min òun ni alfarhu bi kurubi bulugi hadha ash-shari al-azimi òun ni dùnnú mùsùlùmí gidi inú rẹ̀ gbọ́dọ̀ máa dùn kalẹ̀ báyìí pé Ramadana ń bọ̀ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ máa dùnnú tòun ti pa fìbí panu wọn náà dénú rẹ̀ ọmọ dùn pé àsìkò tá a jáde òru tẹ́nìkan kan ò ní mú ni lóde yìí àsìkò tá a jáde òru tẹ́nìkan kan ò ní mú ni àsìkò gbígbàdúrà àsìkò yọnu mùsùlùmí gidi gbọ́dọ̀ máa dùnnú àwọn àfáà wọ́n ní fàyínà bùlúgà abọ̀gbọ́ ṣáhárì Ramadana wọ́n ní dídé tí Ramadana ń bọ̀ ìkọ́ wa dé bẹ́ẹ̀ kí Ramadana ó sì báyàn láyé wọ́n ní mini amilayi alẹ́ àrímọ́tì nínú dẹ̀rọ Ọlọ́run tó tóbi lọ́wọ́ ní Ramadana ọ̀bọ̀ láyé báyìí orí Ọlọ́run ńláńlá ni
alẹ́ àdìmátì orí ọlọ́run ńláńlá ni abọ́ ọgbọ́ alẹ́ abudul muslim fún mùsùlùmí gidi Ramadan bá bọ̀ láyé tó ọlọ́run kọ́ mọ́sà jọba aláyọ̀ wọ́n ní torí pé liana Ramadan ń ta wíìnì tó já ibẹ̀ ni pé Ramadan ń ta wíìnì mímọ̀ wá sí mílẹ̀ káyérì nínú àwọn àsìkò púpọ̀ kan ni tó kóore sínú púpọ̀ ni Ramadan kóore sínú púpọ̀ wọ́n ní bẹ̀bá mọ̀ wọ́n ní alẹ́rí nínú Ramadan tó já sí pé yufutahu fi abwabu lijinani nínú Ramadan ní wọ́n máa ń sí gbogbo lẹ̀kùn àlìjánà kalẹ̀ tufutahu fi abwabu lijinani tufutahu Ramadan ní gbogbo lẹ̀kùn àlìjánà yóò wà ní sísí watugilaku fi abwabu nirani gbogbo lẹ̀kùn náà ti wà ní títì wọ́n wà aṣáàrù lìgùfúrání oṣù àforíjì ni oṣù kẹ́ni oṣù gẹ́ni oṣù yọ́nú ọlọ́run ọba ni oṣù kẹ́ni oṣù àánú ọlọ́run ọba ni ọwọ́ agbúdọ̀ palẹ̀ mọ́ kalẹ̀ dé Ramadan pẹ̀lú dùnnú àti ẹ̀yẹ ká máa kíra pé ẹkú palẹ̀ mọ́ ń gbẹ o ẹkú palẹ̀ máa wẹ̀ o ọ̀dà bẹ́ẹ̀ kínú rẹ̀ ọmọ dùn bẹ́ẹ̀ nǹkan ilé ẹ̀kẹ́ ní tá a fi palẹ̀ máa wẹ̀ nù káàrọ̀ ọmọ yá kalẹ̀. أتى رمضان بقرب بلوغ هذا الشهر العظيم ẹlẹ́ẹ̀karùn-ún nù abẹ́lẹ̀kẹrin olóbi minali ọlọ́wọ́n jẹ́ alábàárìkà o ẹlẹ́ẹ̀karùn-ún nínú tàbí palẹ̀mọ́ Ramadan kalẹ̀ òun ni ìbúrọ́wù zimmati mina siyami liwajibi ẹni bá jẹ gbèsè àwẹ̀ tó lọ kó tó ti san aláìsàn tó jẹ gbèsè àwẹ̀ tó ti san ọlọ́sà san òun ṣàwálì tàwa yìí o ẹ̀yọ́ ní menstruation oníkan oṣù nǹkan aláàdà obìnrin wọ́n fi ọjọ́ tó lò tètè san ní oṣù yìí báyìí ẹ̀yin tẹ́ ẹ bímọ ẹ̀yá yìí bí àsìkò gbà náà mo bímọ tètè san àwẹ̀ rẹ o ẹ̀yin tẹ́ ẹ ń fọmọ lọ́yàn ẹ tètè san àwẹ̀ yín báyìí ọjọ́ yín sì kù díẹ̀ ngbà jẹ márùn opportunity wà fún ó rí san bá jẹ mẹ́fà méje mẹ́jọ ó rí san kódà bí yẹn bá jẹ mẹ́wàá yóò rí san báyìí ṣẹ́kù yẹn ju ọsán kó tó dé kó má di nǹkan mìíràn lọ́rùn àáfi sísan gbèsè àwẹ̀ tó ti lọ àáfi òun lélẹ̀ karùn-ún àáfi palẹ̀ má di Ramadan abọ́bìnrin mọ́mìnì Abu Salamata kí mo pé Abu Salamata sábíà nàbì ni ó ní sami'tu Aishata radiyallahu anha ó lóun gbọ́ lọ́dọ̀ ìyàwó Aisha òun gbọ́ lọ́dọ̀ ìyàwó Aisha takulu ìyàwó Aisha máa ń sọ wípé ó ní kana yakunu alayya sawmu min Ramadan ó ní ìyàwó Aisha ni òun máa ń jẹ gbèsè àwẹ̀ àpòbìnrin òun náà ó sì mẹ́tíṣàn yakunu alayya sawmu min Ramadan òun á máa jẹ gbèsè àwẹ̀ láti inú Ramadan tó kọjá fama astatiu ani akudiyahu olóhùn wa ní lágbára àti san gbèsè náà láàbò ẹ̀kan òbí wá fẹ́ kó padà ó ní láfi ṣàbà ó ní àsìkò tó ń máa ń rí gbèsè àwẹ̀ ń san òun ní oṣù ṣàbà ó sì dáwà yìí Abu Salamata lọ́gbà dìtì náà wà lọ́gbọ̀rọ̀ náà wà ìyàwó Aisha náà wíbẹ̀ pé kana yakunu alayya sawmu min Ramadan òun máa ń jẹ gbèsè àwẹ̀ Ramadan wọ́n ní famasta tíwù á ní àkìdíyàwó ìwà ní lágbára àti sán gẹ́gẹ́ bá àwẹ̀ àwẹ̀ gbígbà lé ilé àfi ṣàbẹ́ẹ̀ àfi lóṣù ṣàbẹ́ẹ̀ wọ́n náà tètè san tiẹ̀ náà kọ́ padì Ramadan pẹ̀lú ẹ̀yàtánù. àtàrọ̀mọdọ́nù ọjọ́ máa lọ bí ká máa lọ lẹ́kọ̀ọ́. nàzíra tó lè bàdí. àgbóyẹ̀sìn náà lẹ́ ń gbọ́ yìí o àgbóyẹ̀sìn wa náà lẹ́ ń gbọ́ yìí o. ètò ti èrè. dábìí palẹ̀ máa wẹ̀ kalẹ̀ nù. olóògbé mi. ẹlẹ́ẹ̀kẹfà nínú tá a fi palẹ̀ máa de Ramadan pípọ́ ọmọ wulẹ̀ kọ́mọ rọra òun ni qira'atul Qur'ani òun ni kéké Qur'ani léyìí bá ké tẹ́lẹ̀ máa ké o má lọ lè kó sínú ayàtọ̀ Ànábì ti ń pariwo pé ya Rabbi inna qawmi ittakhadhu hadhal Qur'ana mahjura Ànábì ti pariwo àwọn kan òbí àwọn kan ti yan Qur'ani lódì o àwọn kan ti yan Qur'ani lódì o Ànábì Muhammad Ànábì inna Allah dájúdájú Ọlọ́run ọba yarfa'u bihadhal kitabi aqwaman Ọlọ́run ọba yóò máa gbé àwọn kan ga àbọ̀gbọ́ yóò máa ṣàgbéga fún àwọn kan nítorí pé wọ́n dìrọ̀ mọ́ Kùránì wọ́n máa ké Kùránì
bẹ́ẹ̀ ni bàbá tí ń sọ pé kí n gbé adìrọ́wù abẹ́ẹ̀kọ́ ni Sheikh Abdurraufi wallahi mo ti dọ́dọ̀ wọn kọ́lá wà sí wọn tẹ́ wọ́njọ́ ní máì nàìjíríà mi mo gbé ń jọun mo ti dọ́dọ̀ wọn mo sọ fún wọn pé prógámù àgbóyèsí pé mo fẹ́ kí wọ́n wà àfa wọn bísì kọ́lá tọ́lọ̀ bá lẹ̀ bá máa ń sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n bísì díẹ̀ wọ́n láwọn bísì nínú bísì tá ń bísì nígbà ni wọ́n lọ Abidjan jò ní àsìkò yìí gangan la bá wá mú àsìkò àmọ́ ọlá kòrónà àti bẹ́ńtà yìí láti pé lájọ́ láti ṣe prógámù àgbóyèsí ìsìlámù mi ò tí ì ṣe rí ìmá host ẹ̀ ní ìsì lecture rẹ̀ rí this is first time tí kò wọ́ ṣe àwọn tá a máa gbé wá kòrónà sí kálukú mọ́lé. àwọn tó lè mọ́ mẹ́rin anabi Muhammad ó ní Allah yarfa'u bi hadha al-Qur'ani aqwaman ọlọ́wọ́n abáyọ́ máa ṣàgbéga fún àwọn kan nítorí pé wọ́n gbá kùránì mú wọ́n lo kùránì wọ́n ń ké kùránì wọ́n fi kùránì ṣiṣẹ́ wọ́n fi hùwà wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n yà dọ̀wù bí àkàrí nítorí pé àwọn kan sì pa kùránì tí wọn ò lò wọn ò fi hùwà wọn ò fi sọ̀rọ̀ wọn ò fi ṣiṣẹ́ wọn ò fi ṣèdájọ́ ọlọ́run yóò sì dẹ̀ wọ́n lẹ̀ yọ pa wọ́n rẹ́ mọ́ àyílà tó o bá fẹ́ parẹ́ máyílà àfi kó o dìrọ̀ mọ́ kùránì ọmọ àdùnnú ọlọ́lùbáríkà bí o bá fẹ́ parẹ́ máyílà àfi kí alukùránù nìyẹn dìrọ̀ mọ́ alukùránù gínà láfàkìrọ̀ bá àdàwù ní àtọ́ àtàwù àfúntàdà ni wọ́n ní ìbára náà àfúntàdà àtọ̀jà wọn náà máa ń lò wíwá bá wọn alukùránù gínà wọn ní kùránù lọ́rọ̀ láfàkìrọ̀ bá àdàwù. تلاوتك للقرآن تلاوتك للقرآن خير تجارة تنال بها الإقبال في جنة المأوى تنال بها الإقبال في جنة المأوى بتكراره تزداد حسنا ورفعتا بتكراري أياي تزداد حسنا ورفعتا وتكراره أهلا من المن والسلوى قرآن يقبل أهلا من المن والسلوى rákẹ́ bá ń sọ pé wọn bá tóbi dáadáa àfọ́ ó ní kùránì kíké tilawatuka liqur'ani kùránì ó ní kùránì rẹ tó ń ké ta tó ń gbóyànjú pé má sọ dínú Ramadan nìkan máa ké kó tó dé tilawatuka liqur'ani kíké kùránì tó rí ni àfọ́tẹ̀lẹ̀ mọ́mìnì khairu tijaratin owó kan tí yàn é ṣọ́ọ̀tì tó lóore jù ní owó ayé nínú gbogbo owó ayé nìkan kọ́ bá nínú gbogbo tá a máa ṣe tí yàn é ṣọ́ọ̀tì ọ̀gá kùránì. tanalu ìkìbálà fi jannatil ma'wa ẹ bá ń ké jàmá tanalu ìkìbálà fi jannatil ma'wa. ọba rípò ńláńlá lọ́dọ̀ ọlọ́run ọba alájálẹ̀ kìyàmà ọfẹ wà lè jẹnà ilé ìdẹ̀ra ilé àánú ilé ìka ilé ẹgẹ dákùrá nìyẹn ló lè gbé padà kí Ramadan tó lè máa ké kó tó dé o. ìtẹ̀kìrárì ọmọ bí ti kìrárì yìí pẹ̀lú kíké kùránì nítorí kíké kùránì. ẹ̀sìdádù. ó sì máa lékún. ó sì. èrè ọmọ dá sí. wà mí fún àtà. ó tún wá ga láyọ̀ ga lálẹ́ kìyàmà. àti kìrárì yìí èyí ló pé kùránì ni. kìrárì yìí ìdọ́ yahudu dálí kùrán láàmì náà yìí kọ́mọ mistake ni orí gbọ́ bẹ́ẹ̀ ọlọ́mọsá àjálà lùbáríkà kùránì ó dùn ju gbogbo nǹkan lọ bí àlùbáríkà alùkùránì bá kalẹ̀ sínú ayé rẹ ọ̀rọ̀ parí bó ti rí nu wàlá alùkùránì òun náà rè alùkùránì gínà láfàkìrọ̀ bá dáwó Kùránù lọ́rọ̀ tí ó sósì lẹ́yìn rẹ̀ mọ́ láíláí. Tilawatuka liqur'ana. Ẹ máa kọrin pé sàádàtúná. Sàádàtúná. Oríire ayé wa. Ìnájì. Ibẹ̀ níbi ọ̀nà tí Kùránì là kalẹ̀ fún wa. Àti títẹ̀lé Kùránì ibẹ̀ lóríire wá wà fá. Òṣùlùbí.
kàṣókè àdìgbò mọ̀sálísàl. Kùránì dùn púpọ̀ máa ń tó bàbá gbàgbé. Wàyádìó. Kùránì a máa pèpè. Ìlàlẹ̀ sáni. Síbi dáadáa. Wàlẹ̀ bíwí. Àti ìwà rẹ̀ Kùránì ọmọ pè síbẹ̀. Wàlẹ̀ wòdà. Kùránì ọmọ pèpè lọ bí ọ̀nà mà ni. Wàlẹ̀ orí. Ìwà tó lé ọ̀sẹ̀ kọ́ lè máa ń ká nàìjíríà. Kí ló tún wá kù? Àlá. Ìnàmọ́ ni Kùránì. Rùsùlù rọ̀bìnà. Wákìrì mú bí i. Ọlọ́jà àlùbáríkà. Dàkálì kìtàbàlì mo bá sọ́lù. Wákìrì mú bí i. Ọlọ́jà àlùbáríkà gbọ́dọ̀ kọ̀kọ̀. Dàkálì kìtàbàlì mo bá sọ́lù. Abáni ìdá fàkàrà lè àbí ẹ̀kọ́ ni. Ìdá fàkàrà lè sánà. Yàwó máa lè ti bá a. Fáwo fáàdù. Gbogbo alálàlùbáríkà, gbogbo aládéyà. Àhólà wà á ti. Fáwo fáàdù. Aji Tesco. Ẹ̀yin náà mọ̀ bọ̀ ẹ wá jáná sí. Abdulmumini lakali abudu adiya fa Tesco ẹ̀kẹ́ kí n gbọ́. Ẹ̀kẹ́. Àtàlẹ̀ àlá. Gbogbo ilé yìí kún bọ́ bọ́ àwọn ọmọge. Àwọn ọlẹ́rìí ọ̀rọ̀. Àlàlàdé náà wà máa. Nígbà wọn sí wa mọ́lẹ́ká mọ́ sí wa síta. Àní ṣe tún yàrá. Fẹ́mi tí a bá gbèmí ọlọ́wọ́ gba alájẹ́ àtúkúrá kí wá ọlọ́ọ̀bá yọdún sí yín. Abdulmumini Kùránì bó ti rí nìyẹn. Kí Ramadan tó dé ìjọba kíké Kùránì lára rẹ̀. Abdulmumini Kùránì ju gbogbo nǹkan lọ. Ọ̀rọ̀ ń bọ̀ lórí Kùránì. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀fẹ́ sùn. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ẹ sábà wa bẹ lóhùn. Ẹ bá wa sọ fọ́lọ́hun kó fún wa lọ́nà kárí wà sí sèǹtà lọ́dún yìí. Ìdí mo fẹ́ kẹ́ bá àwọn Ibrahim Ali Adiyami kéwù tí mo kọ́ yín jò ní inú wọn ni àdìjú àni àkúnà máa kún wallahi. هناك الفرق بين الرجاء والتمني. بين الرجاء والتمني. هناك الفرق بين الرجاء والتمني. التمني كما أتمنى أنت اللي سلي. شو ما أنا كنت أما الرجاء وجوده يعني شو نأرج أنا أكون معكم والله تبى بوسي سكاني وابلوان ما شاء الله شكله إبراهيم علي هذه أمين جو كان ما جو كان ولا أقبل يدرسكو يارا تا ويا جو وانو يارا يقبل يدرسكو تا ولا تبي جوا دور ويا يارا يدرسو أمبي تازي لايف باي أين هو وين جو كان بلو كورس أمم بيبالون كده دودي كذي كون ليرنتي أمم بيبالون كذي تبى واجك إبراهيم علي هذه أمين Ọlọ́run kò ti gé múùfù kó lè rẹ́ǹtì. Ọmọ àjọ pẹ́ kí n wá ń yára mi. Bọ́lá Kùránì tá a ké yìí. Kàrẹ́rò ti jà. Gbogbo ọmọ gẹ́wù gbogbo alálùbáríkà. Bàbá lóbi àlè ìkébàlà fi jàǹdà tí ma. Ẹ bá ń ké alálùbáríkà. Bàbá lóbi àlè. Ìkìbálà bí jannati lima. Olúwa jí Ramadan ó bá wa láyọ̀. Àwọn Abdulmumini àwọn àfáà sọ̀rọ̀ kan nípa Kùránì nínú Ramadan tí ń bọ̀ yìí. Ọ̀rọ̀ náà nígbà tí mo kà á nínú tírà ó ṣọ́ọ̀kì mi púpọ̀. Àfáà Abdulmumini ní kí ni wọ́n wí jẹ́ ń wí jàmá. Wọ́n ní man marra alayhi Ramadanu. Ẹni Ramadan bá balaye ó fi wá ré kọjá Ramadan fi wá lọ wàlámù ya khatim fi al-Qur'an tí ó wá rí Kùránì ọyọ kan kéńbẹ àfáà mi àgbọ ọmọlẹ́yìn ní mọ̀nira láíláí àwọn àfáà wa nù àwọn àfáà ti wa nù Sheikh Tajuddin Abdul Karim Muhammad Raji as'ada Allahu ayyamakum ẹ bá ń ṣe àmì fún àfáà wa. Àwọn ọmọlẹ́yìn ní máa padà sí bú láíláí ọwọ́ yóò náà àgbàlagbà. Àwọn Abdulmumini man marra alayhi Ramadanu ẹni Ramadan bá balaye wá fi ré kọjá lọ wàlámù ya khatimu fi al-Qur'an tí ó wá rí Kùránì ọ̀kan ké ń bẹ̀. Àwọn àfáà ní ọ̀gbọ́
la ilaha illallah. تزداد حزنا ورفعة. àwọn àfà ní fàlíyàlám àwọn àfà ọ̀fẹ́ sàmì ń jà ní fàlíyàlám àwọn àfà nílò ẹni náà kọ́ lọ lè má dájú pé annahu maharumu kọ́ lọ lè má pé gbogbo orí ayé ti sáfún báwọn. ọyẹ́ yìí ọ̀tẹ̀kẹ́rẹ́ rí yìí àdámìnà liman wasajiwa. àwọn tí ni mo mẹ́ni mani mamara manikọ́ mamara rẹ̀ àyín tẹ́jú rídù mamara alayhi ramadanu ẹni ramadanu bá bá aláyé wá kọjá alámúyàká tí mo fi ìlú kùránà kọwàrí kùránì kí bàbá wa máa kí kó tó dé máa plé kézẹ́tì máa gbọ́ àbí kó pa á màlẹ́jọ kó ká máa ké fún ọ máa gbọ́ wà sáyé bẹ́ẹ̀ ni kalẹ̀ wò wáyìí thousands yẹn ní wò wá bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tẹ́ ń kọ́mẹ́ntì àwọn kan igbe yẹn bẹ tí ò kọ́mẹ́ntì yẹn ti ń wò wá mọ mẹ́nìkan tó yẹ pé kò sí program ta láyé tí ìwà online gbà náà ìyìn rí kọ́mẹ́ntì ẹ̀rí ìyìn sì rí kó gbé wọ́kọ̀ rẹ̀ wálé ó sì súnmọ́ mi pẹ́kípẹ́kí wàláì ìyìn rí wọn lọ́nà láì rí irú iṣẹ́ Ibrahim Àdìyá mi nísìnyí má ti máa wò wá tó ọlọ́run máa yọ wá wò ní àkọ́kọ́ pé kọ́kọ́ pàdé wọn báyìí tí ìgbà báyìí this is the first time wọ́n rí wọ́n máa àwọn oníbọn ti máa ṣẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n máa wò ó tí ò ní gbókọ tí wọ́n wà ìgbèyàn bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ fún bọ́ọ̀bá wa ń ṣe bẹ́ẹ̀ náà bó o ti ń wọlé iná ẹ̀ máa wo Kùránì ẹ̀ máa wo àṣìnú Ramadan kó tó dé àti bọ́bá tó dé náà mamara alayhi Ramadanu ẹni Ramadan náà bá bá aláyé wa kọjá wàlámùjàkà tí mo fi al-Qur'ana kọ̀wádìí Kùránì òdì ìkàkẹ́ àǹfààní pẹ̀lú ya'lam annahu mahrumun kọlọ̀ ní ma pé orí ayé àtàlẹ́kẹ́ àmọ̀ ní kalẹ̀ sínú ayé rẹ̀ àfikọ́ ké Kùránì ó di mẹ́fà kọ́ méje tí mẹ́fà nù ìrájẹ́ fi méjì fún ẹlẹ́ẹ̀keje òun ni pé gbogbo ẹ̀yin tẹ́ ní mọ̀lẹ́bí ẹ palẹ̀ mọ́ Ramadan kalẹ̀ pẹ̀lú tẹ́ẹ̀fì bú àwọn mọ̀lẹ́bí yín tàbí palẹ̀ mọ́ Ramadan kalẹ̀ nù alukóra ni wàlá wabtaghi fima ataka Allahu daral akhirata wàlá tansa nasibaka mina dunya wa ahsin kama ahsana Allahu ilayka. Ramadan dé gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ baálé ilé ẹ̀rọ oúnjẹ sílé o kí Ramadan tó tẹ́lẹ̀ ẹ̀ ìsìlámù ní ká máa fìdí àwọn ìyàwó wa o bá tún wá dé ní ẹ̀sánú wọn o. àsìkò yìí wá lágbára púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ má jọ̀wọ́ yín máa gbénu àkáǹtì yín lásìkò yìí o àní ọmọ gbọ́nù àkáǹtì yín o àmì ẹ̀sánú àwọn èèyàn inú dájú padà mọ́nà bàdánù ẹ̀sánú lọ́dún yìí ẹ máa ń ṣe tẹ́lẹ̀ wàláyé ẹ máa ń ṣe wàlọ́yé ẹ máa ń ṣe àmì ẹ̀tọ́jọ́ lé lọ́dún yìí sẹ́ẹ̀rí bí àdáwò yìí ti gbáyé kan yìí bẹ́ẹ̀ lórí tọ́lọ́wọ́ oṣù fáwọn èèyàn Ọlọ́run fẹ́ fi dán àwọn olówó wò ni ó fẹ́ dán wọn wò pé ṣé ẹ̀ ná tọwọ́ yín abẹ nínà ọ̀pọ̀ mùsùlùmí ló fẹ́ gbà ìbáyìí wọ́n fẹ́ gbà pẹ̀lú ibi ni wọ́n ti gbọ́dọ̀ má gbà mọ́sọ́lá náà mo ní kí wọ́n bá rọrùn kíyàn yọjú tọ́lọ́run bá wa sí ìṣàwọ̀ yìí fúngbà díẹ̀ sí ni àbá sí bẹ́ẹ̀ àmọ́ kò tẹ́sẹ̀ ni ẹ wá ẹ pílánì ara yín kalẹ̀ pé lọ́dún Ramadan náà yìí o kó tó dé àti tó bá tó dé tán o àwọn tí ò ní tẹ́yìn náà mọ̀ ní lọ́dún lẹ́gbẹ̀ẹ́ yín ò náà ẹ ṣàánú ẹ jáwọn náà fi dùnú gbàwẹ̀ Ọlọ́run tó ṣàánú wọ tó yọ̀wọ́ kò nínú agbo àwọn tí wọ́n tún máa bùn dídúgbẹ́ fi mórè bó ti lè wò kọ́ mọ́ bó ti lè wò kó kéré tó ẹ ṣàánú ẹ̀yàn nínú Ramadan yìí ẹ ṣàánú ẹ pílánì ẹ kalẹ̀ bẹ́ẹ̀ pé tí fi ṣàánú rẹ̀ ẹ tẹ̀ tí máa ṣe tẹ́lẹ̀ ẹ pílánì ẹ bẹ́ẹ̀ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n tó ṣe rí pílánì ẹ bẹ́ẹ̀ pé wọ́n náà ṣe bọ̀ bá wá tì ní tó ti náà láàrin ibi tó wọ́n ní ọ̀nà tó kù yìí náà ó tó sásọ sọ fọlọ́ nǹkan gbà ní dèrè sí ọ kó sírò wọ náà máa wọn tí yóò lè máa ṣàánú nínú Ramadan àti lẹ́yìn Ramadan àti Ramadan tó dé sírò wa máa wọn níparí tó wá jẹ́lẹ̀ kẹsàn-án àbí ọ̀gọ́ ni ẹlẹ́kẹjọ táfi palẹ̀ mọ́ Ramadan náà òun ni a tẹ̀kì wá ìbẹ̀rù Ọlọ́run ọba ẹja fi palẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ a'udhu billahi minash shaitanir rajim aya Ramadan láwa kí táfi kalẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Olúwa jọ̀ọ́ jàre mọ́dún aládá o. Bismillahir ẹ bá kí ẹ̀yà Ramadan. Ya ayyuhal ladhina amanu. Ọlọ́wọ́ gbàdúrà yín. Kutiba alaykumus siyam. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ bá ké. Kama kutiba alal ladhina min qablikum. La'allakum tattaqun.
máa ké Kùránì ká gbọ́ jàmáà. يا أيها الذين آمنوا gbogbo aláyà yìí ti yé Ọlọ́run bá ní gbogbo olùgbàgbọ́ òdodo ní pé. كتب عليكم الصيام ọlọ́ni àti ṣe lọ́rọ̀ yẹn lé lérí kẹ́ ẹ máa gbààwẹ̀ Ramadan. كما كتب على الذين من قبلكم ọwọ́ ní bá ti ní ẹgbàá tó jẹ́ dandan fún yíyó ẹ̀yin kọ́là kọ́kọ́ àwọn tó ti lọ síwájú náà ti gba tiwọn náà o. لعلكم la'allakum tattaquna ẹ bá ń ké la'allakum tattaquna. ẹ dákun ẹ bá ń kan sára tó lọ́wọ́ bá kó tóbi dáadáa jàmáà. ẹ bá ń sọ pé lọ́wọ́ bá tóbi lẹ́ẹ̀kan sí i. ẹ bá ń kan sára tó lọ́wọ́ bá kó tóbi jàmáà. la'allakum tattaqun kẹ́lẹ́ bá máa bẹ́ẹ̀ nínú àwọn tí ó máa jẹ́ olùbẹ̀rù Ọlọ́run. àwa fi ìbẹ̀rù Ọlọ́run bá bẹ́ àáfi palẹ̀ mọ́ Ramadan bẹ̀rù Ọlọ́run kalẹ̀ kò sí tán pè ní bẹ̀rù Ọlọ́run bá tó ta pé imtithalu awamirillahi azza wa jalla wajtinabu nawahihi. jẹ́ pè ní bẹ̀rù Ọlọ́run náà ni pé ìtọ́nà bá ní a máa ṣe tó bá ti ní a máa ṣe ká máa ṣe káwẹ̀ tó dé ẹ̀já tẹ́wọ́ ká ṣàdúrà Ọlọ́run gbàdúrà wa. Allahu Abdulkadir Ọlọ́run gbàdúrà yẹn. gbogbo wa adéṣíwájú rẹ báyìí o ẹni ẹ̀ṣẹ̀ ni wá zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. eléyìí ni jímẹ̀lẹ̀ kẹta báyìí táwọn òtírí jímà kí n lù lọ ni o wọ́n lá pé wọ́n ní iṣu atẹnumọ́ wọ́n ní kì í jóná láti gbà tọrọ kòrónà ti dé tá a ti ṣe program àtìgbà tá a ṣe program náà ààyè sọ tá a sì ń bẹ̀wọ̀ Ọlọ́run a sì ní àfọkànbalẹ̀ pé bá a bá pè ọ́ dáhùn Olúwa dákun mọ́sà fi wà ẹnìkan kan kó lòdì ìjọba kó lòdì wa mọ́lẹ̀ o Ọlọ́run ni Olúwa gbogbo tí ń jẹ́ ìran àìsàn coronavirus yìí bá a ká kó ń lẹ̀ o afọlá àjọ kanra ibi ọ afọlá àánú rẹ ibi ọ dákun torí Ọlọ́run afọlá rẹ náà ibi ọ fọlá bó ti tó tí ọ̀yẹ́dà kan sí àfi ibi ọ dákun bá a ká coronavirus kó ń lẹ̀ o. àfa àwọn ọmọ àwọn ẹni Ọlọ́run Sheikh Hasbunallah Sheikh Abdul Fattah Ọlọ́run yóò wọlá bẹ́ẹ̀ tí nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run tòótọ́ Olúwa jọ̀ọ́ jàre bá a ká coronavirus yìí kó ń lẹ̀ o. gbogbo àwọn tó ti ṣàgbákò rẹ̀ Ọlọ́run dákun bá wa wò wọ́n sàn. gbogbo mùsùlùmí tó ti bá a lọ Olúwa bá a yọ́nú sí wọn. àwa tá a ṣẹ́kù tí Ọlọ́run ò tí jọ dọ́dọ̀ wa mọ̀jà mọ̀ rárá. gbogbo mùsùlùmí ayé pátá tí Ọlọ́run ò tí ní ọdọ́dọ̀ mọ̀jà ọdọ́dọ̀ wa láéláé. àfijọ́ kan ra ibi afọlá àpò ti ròyìn Ramadan pé oṣù kẹni bí coronavirus yìí bá ń bẹ́ńta yóò di wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti má ṣe é. bá a bá sì ṣe kò dí kankan kò nínú ọlá rẹ̀ àwa la fẹ́ kó ṣàánú wa Olúwa dákun fún wa lọ́nà láti rí àwẹ̀ yìí gbà pẹ̀lú àlàáfíà. ọlọ́mọdé àgbàwẹ̀ yìí pẹ̀lú corona yìí Ọlọ́run kí corona ó tó di ọlọ́mọsà tú wa sílẹ̀ ọlọ́mọsà tú wa sílẹ̀ ọlọ́mọsà tú wa sílẹ̀ Olúwa ṣàánú wa o Ọlọ́run dákun yọ́nú sí wa o gbogbo ọ̀nà ìgbà tá a bá gbà fi sí ọ mọ́sà mójúkò fún wa gbogbo ọ̀nà ìgbà tá a bá gbà fi sí ọ mọ́sà mójúkò fún wa gbogbo ọ̀nà tá a bá gbà fi sí ọ àtèyí tá a màmá ọlọ́mọ́sà mójúkò fún wa Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ṣàánú wa Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run foríjìn wa Ọlọ́run dákun dúró tì wá Ọlọ́run dákun wà pẹ̀lú wa Ọlọ́run dákun má já wa bọ̀ Ọlọ́run dákun má bínú sí wa Ọlọ́run má bínú sí wa Ọlọ́run má bínú sí wa àwọn ọmọ ogun tó fi báyàn wí dákun má dẹ̀ wọ́n sí wa àwọn ọmọ ogun rẹ tó fi báyàn wí dákun má dẹ̀ wọ́n sí wa àwọn ọmọ ogun rẹ tó fi báyàn wí dákun má dẹ̀ wọ́n sí wa Ọlọ́run dákun má yà wá ya ìyọ́nú rẹ má yà wá ya ìkẹ́ rẹ má yà wá ya ìgẹ̀ rẹ Ọlọ́run yà wá ya ìyà yà wá ya ìyà yà wá ya ìyà rẹ yà wá ya coronavirus wọn láàjọ kan rẹ gbogbo àwọn mọ́sálásí rẹ ilé rẹ tó ọkọ̀ kalẹ̀ wọ́n ti tì báyọ̀ Ọlọ́run wọ́lá àṣẹ wọ́lá ẹnu tó fi wí wọ́lá ahọ́n tó fi ń wí tí ọjọ́ tiwa tó ń sọ pé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada mọ́sálásí ti wá títí báyọ̀ kó wá ń kírun nílé ni lílà tí ń kírun ààrí jímọ̀ kí mọ́ Olúwa o Ọlọ́run o Ọlọ́run o Olúwa dákun tú wa sílẹ̀
afọ́lá àánú rẹ̀ àfi ibi ọ̀dà kọ́mọ́sà tú wa sílẹ̀ làwọn la gbogbo ọ̀nà àgbákò yìí làwọn la gbogbo ọ̀nà àdámú yìí làwọn la gbogbo ọ̀nà wàhálà yìí Ramadan di afẹ́ sìn ọ́ sísìn wa ọ̀dà kankan fún ọ o sísìn wa ọ̀dà kankan fún Ọlọ́run o ìrun wa ọ̀dà kankan fún Ọlọ́run kò lé Ọlọ́run lọ́lá kún o àìsí má kírun ò di Ọlọ́run ní ọlá kù fún àǹfààní ara wa la fi ń bí o àgbà bẹ́ẹ̀ ó ti wí tipẹ́tipẹ́ fún wa ipe àtẹ̀yàn àtàlìjànú àtẹranko tán bá kóra wọn jọ tán bá ń sìn ọ́ kò lè kankan kún nú ọlá rẹ̀ ó sì wí bẹ́ẹ̀ pé àtẹ̀yàn àtàlìjànú àtẹranko tán bá láwọn ò sìn ọ́ mọ́ kò dí kankan kún nú ọlá rẹ̀ àgbàpọ̀ ó ti sọ tẹ́lẹ̀ a sì gbà bẹ́ẹ̀ ọwọ́ fi hàn wá pé bẹ́ẹ̀ gan-an lórí báyìí Ọlọ́run wá bá a mú dó bẹ́ẹ̀ bá wa dá a dó bẹ́ẹ̀ Ọlọ́run wá ń bí ọ bá wa dá a dó bẹ́ẹ̀ nas'aluka Allahumma bi asma'ika al-husna wa sifatika al-ulya wa dhatuka al-muqaddasa wa dhatika al-muqaddasa wa af'aluka al-mutanawi'a غير المتناهية نسألك اللهم بأسمائك الحسنى وصفاتك العليا وذاتك المقدسة وأفعالك المتنوعة غير المتناهية أن تكفينا كورونا فيروس أن تكفينا كورونا فيروس أن تكفينا كورونا فيروس يا ودود يا ودود يا ودود يا ذا العرش المجيد يا ذا العرش المجيد يا فعال لما يريد نسألك اللهم بأسمائك الحسنى نسألك اللهم بأسمائك الحسنى نسألك اللهم بأسمائك الحسنى وصفاتك العليا وذاتك المقدسة وأفعالك المتنوعة غير المتناهية أن تكشف عنا العذاب أن تكشف عنا العذاب وتغفر لنا ذنوبنا وتغفر لنا ذنوبنا وتغفر لنا خطيئاتنا وتجاوز عن سيئاتنا وتجاوز عن سيئاتنا اللهم ارفع مكتك وغضبك عنا اللهم ارفع مكتك وغضبك عنا اللهم ارفع مكتك وغضبك عنا اللهم إنا عبيدك بنو عبيدك بنو أمتك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا يا عزيز يا غفار ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون اللهم رحمتك نرجو اللهم رحمتك نرجو اللهم رحمتك نرجو ولا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلي لنا شأننا لا إله إلا أنت تحصن بالله الذي لا إله إلا هو إلهنا وإله كل شيء واعتصمنا بربنا ورب كل شيء وتوكلنا على الحي الذي لا يموت واستدفعنا الشر بلا حول ولا قوة إلا بالله حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
حسبنا رب من العباد حسبنا الخالق من المخلوق حسبنا رزاق من المرزوق حسبنا الذي هو حسب كل شيء حسبنا الله وكفى سمع الله من دعا ليس وراء الله مرمى حسبنا الله لا إله إلا هو عليه توكلنا ورب العرش العظيم اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان القهار الجبار بدء السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدر ومقدار العظيم wa dúpẹ́ pé ó ti gbà á dúpẹ́ pé ó ti gbà ó dúpẹ́ pé ó ti gbà ó ọlọ́mọsá gbà fún ajálẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ràn wá lọ́wọ́ lórí bá àti máa rétò ìṣe bá ràn wọ́n lọ́wọ́ àwọn ni àlùbáríkà ọlọ́run fi ní a máa rán fún àwọn ara wa gbọ́ Olúwa bá dúró tì wọ́n Olúwa bá wa yọ́nú sí wọn Olúwa bá wa pẹ̀lú wọn o gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ eri bá àti ilé tátà tàbí ní pẹ̀tró gbogbo ọ̀nà ìgbà tẹ́ gbàrà wá lọ ọlọ́mùsáàrà yìí lọ́wọ́ gbogbo tó kù táà tó ń bẹ lọ́wọ́ fún ọlọ́mùsáàrà wá lórí ẹ̀ lórí àwọn instrumenti wa ọlọ́mùsáàrà wá lọ́wọ́ wala la ilaha illallah gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà láyé táà jọ ṣe àdúrà yìí ọlọ́mùsáàrà bá ń gbàdúrà yìí o ìlú bá mi yọ́nú sí yìí o Sheikh Saheed Al-Mubarak abẹ́ẹ̀kọ́ ni ọlọ́wọ́ bá ń gbàdúrà yìí o Sheikh Ibrahim Al-Adihami waliyyun kamil yóò wọlájí Ibrahim ọmọ àdìyàmà jọ kí náà ọlọ́wọ́ yọ́nú sí yín bàbá wa ọmọ ẹni ọlọ́wọ́ bá ń yọ́nú sí yín o ẹjọ́ aṣúkúrágí wá ọlọ́wọ́ bá ń gbàdúrà yín la ilaha illallah muslimat abẹ́ẹ̀kọ́ ni mọ́nílọ́lá àdùnní bàbá ní abẹ́ẹ̀kọ́ ni bàbá ní ọlọ́wọ́ gbàdúrà yín o yọ́nú sí yín o ẹkúfẹ́ ọlọ́wọ́ nífẹ̀ẹ́ yín wá sí abẹ́ẹ̀kọ́ ni wasiat ṣe wasilati ni to wasilati badirus àbí badirus àbí ni àwọn ọkọ̀ kútọ́ nù badirus Ọlọ́run gbàdúrà yín o yóò ọ̀nù sí yín o gbájọ́mọ́ wa nírọ́dọ̀ tí wọ́n dó ti wá tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ọlọ́bádìrù ni Ọlọ́run gbàdúrà yín o yóò ọ̀nù tí kó wá wá o ọ̀lẹ́lẹ̀ àwọn atọ́kàmẹ́ta àrí wọn ojú kàmẹ́ta àrí àwọn ajá àwọn dàpọ̀ ìlẹ́ka wọn bẹ́ẹ̀ ya wa Yoma Kanjola ya Alimatu Sadia Hamza tí mo gbà àfà dáadáa yìí Abdul Jalil wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mi bẹ́ẹ̀ gbàgbà tí ìṣòro gbé ti lọ́wọ́ ọ̀nà jẹ́lẹ̀ mi ọmọ Ọlọ́run yọ́nú sí wa bàbá Khalifa eléré ọ̀yá ìbẹ́ ni Ọlọ́run gbàdúrà wọn Fatima Mustapha Ọlọ́run gbàdúrà yín Lukman Akinlóyè Ọlọ́run yọ́nú sí ìyá wa dáadáa Ọlọ́run gbàdúrà yín àwọn akadimul Islam àfáwà àgbà ní Ṣakí gbọ́n àwọn ọmọ ti dá yín mà bàbá àgbà ní Ṣakí àfáàgbà ní Ṣakí Ọlọ́run gbàdúrà yín gbogbo àwọn tó jáwọn lórí wa àgbọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn gbogbo inú wọn mà Ọlọ́run gbàdúrà yín yóò ẹnu sí yín o tọ́lọ́kọ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ náà sí Ọlọ́run mà dí fún yín wọlá amínà sẹ́rí ọba tí ń sàdọ́ fún yẹn máa sàdọ́ fáwọn ọmọ yín náà kọ́lọ́njá ọ̀nà albarka àfáwà àgbà al-Imamu al-Agna wa mukaddam wọ́n ní fẹ́ Ọlọ́run lára púpọ̀ ọkọ̀ àdíwọ̀n lè àgànnájú ní wọ́n tún kí mi dáadáa Ọlọ́run bá nífẹ̀ẹ́ yìí yarhamullahu shaykhana yarhamullahu shaykhana al-imama al-Agna Ọlọ́run bá kí wà bàbá wala la ilaha illallah wala amin wa saddada Allahu khutakum Ọlọ́run ní dáadáa yìí wọ́n lápapọ̀ ní Ọlọ́run waj'al lana min kulli dikin faraja wa kulli hammin wa bala'in makhara ẹbí bẹ́ẹ̀ waj'al dikin wa kulli bala'in makharaja wa kulli hammin wa bala'in makharaja waj'al lana min kulli dikin wà ní mọ́mọ̀lẹ̀ agínẹ̀ ṣe púpọ̀ Ọlọ́run bá dúgbọ́ bẹ́ẹ̀ náà kájọ máa wí bá wí bá waj'al lana min kulli dikin faraja wa kulli hammin wa bala'in Mainanja mọ́jọ́ bàjẹ́ fún ẹmọ́ bá wí dáadáa Mainanja kò ní bàjẹ́ fún Mainanja
Sheikh Abraham Abubiade Alhaji Abdullahi Segede Aja Ilara Haji Desco Aja Akrom Akani Baba Sheikh Ibrahim Ibn Adi Ahmed Ahmad Ọlọ́run bá yọ sí kóyí Ahmadu Eniola Ọlọ́run gbàdúrà yín Ahmadu Eniola Ọlọ́run yọ́nú sí yín Haji Oriyomi Baba wa Isa Ayatullah Nasrat Ọlọ́run gbàdúrà yín Adérọ̀wó Adékóló Ọlọ́run gbàdúrà yín ẹ bá wọn wí dáadáa àwájí àlìlànà mi kò lè dékè fàrọjà wà kò lè. ẹni tàbí ti dákọ̀ gbogbo ilẹ̀ lọ́wọ́ pọ́n àwọn gbogbo ilẹ̀ lọ́wọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ wájí àlìlànà mi kò lè dékè fàrọjà wà kò lè àmì. ọlọ́dún wa nù. subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka. سبحان ربك رب العزة عما يصفون أيوة النبي جمال لا كذي صلى الله عليه وسلم لا كذي أجتازوا